Ẹ kú dédé wòyí, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Mo kàn fẹ́ àdírẹ́sì ọ̀rọ̀ yìí torí mo ti máa ń gbọ́ àwọn èèyàn máa sọ lórí péèjì mi. Àwọn èèyàn máa sọ ṣebí wọ́n dé adẹ̀ lọ wádìí o. In fact wọ́n àtẹ̀ tún máa bèèrè lọ́wọ́ ọkọ àti ìyàwó tó bá rí pé wàhálà pọ̀. Wọ́n máa ní ṣé wọn ò wádìí kẹ́ tó fẹ́ra yín ni. Àwọn ọkùnrin náà ní awádìí. Wọ́n awádìí lọ́wọ́ wòlíì dẹ̀ sọ fún wa wípé a lè fẹ́ra wa o. Àfáà sọ fún wa wípé a lè fẹ́ra wa. Adẹ̀ lọ sọ́dọ̀ babaláwo wọ́n dá lè fẹ́ra wa. Ẹ̀yin ọkùnrin àtobìnrin, mo fẹ́ sọ nǹkan kan fún yín. Nǹkan méjì ni màá sọ fún yín nípa ìwádìí. Wòlíì sọ fún ẹ, àfáà sọ fún ẹ, àbáláyé sọ fún ẹ wípé ìwọ àti ọkùnrin ìràwọ̀ yín papọ̀, ẹ lè fẹ́ra yín spiritually. Ọkùnrin jáde wọ́n sọ fún pé ẹni tó fẹ́ fẹ́ yẹn ọ̀nà wà ń bẹ̀. Obìnrin jáde wọ́n sọ pé ẹni tó fẹ́ fẹ́ yẹn ọ̀nà wà ń bẹ̀. In tí wọ́n mean ni wípé spiritually ìràwọ̀ yín, súrà yín ó bára mu. Tẹ́ bá jọ fẹ́ra yín kò ní sí wàhálà, kò sí ogun, kò sí wàhálà. Tó bá ní kò sí wàhálà, spiritual wàhálà, bóyá ogun láti anywhere ni. But wọ́n ní pé ẹ lè fẹ́ra yín kò mean wípé ẹ ní pàpà lè túká. Tí ìwọ obìnrin tó bá níwà tí wọ́n fi ń gbé nílé ọkọ, tí ìwọ ọkùnrin tó bá níwà tí wọ́n fi ń keep obìnrin, kò mean pé ẹ ò lè túká o. Bí wòlíì bá sọ wípé ẹ lè fẹ́ra yín, tí àfàlẹ́ lè fẹ́ra yín, tí àbáláyé sọ pé ẹ lè fẹ́ra yín, pé wọ́n bá yín woṣẹ́ ẹ lè fẹ́ra yín, àwọn kọ́ ló máa control ìwà ẹ. Àwọn kọ́ ló máa fún ẹ níwà rere tó fi ń gbé nílé ọkọ. For instance, kò ń ṣe wòlíì ló máa bẹ́ẹ̀ pọ́n òbò ẹ bó ṣe máa dó ọkọ ẹ. Kò ń ṣe àfáà ló máa ní pé kí o kó mọ òbò ìyàwó ẹ kó dó ìyàwó ẹ dáadáa. So àwọn yẹn ti sọ ti wọn spiritually pé ẹ wà okay, but ẹ̀yin gangan fúnra yín wọ́n ní alágẹmọ ó ti bímọ ẹ̀tàn àìmọ́jọ́ kù lọ́wọ́ ẹ ó kù sí lọ́wọ́. Tí àwọn wòlíì àti àfáà àti àwọn ìbílẹ̀ bá sọ pé ẹ lè fẹ́ra yín, àwọn kọ́ náà máa kọ́ ẹ níwà wù. Tó bá lè fẹ́ra yín, wọn ò ní sọ ọkọ ẹ di arìndì pé kó fi ọ̀bọ lọ ọkọ ẹ kó wá dákẹ́ kó máa wẹ̀ kí wàhálà má ṣẹlẹ̀ ńlé. Tó bá lè fẹ́ra yín, wọn ò ní sọ ìyàwó ẹ di nànàmú wípé kó máa mú ìyàwó ẹ, kó má respect ìyàwó ẹ, kó má palè lójú ìyàwó ẹ, kó má dó ìyàwó ẹ dáadáa, kó wá nítorí pé wọ́n sọ pé ẹ lè fẹ́ra yín kò ní sí wàhálà má ṣẹlẹ̀. Kódà bọ́ ní pé ẹ lè fẹ́ra yín kò mí wípé ẹ̀yin méjèèjì ẹ̀ ní jà ẹ̀ ní lura yín, torí ẹ má mix ẹ up. Ẹ lè fẹ́ra yín. Ṣé ẹ̀yin fúnra ara yín méjèèjì ṣé ẹ ti bá ìwà yín sọ̀rọ̀? Ṣé ẹ ní ìwà tẹ́ fi lè jọ bára yín gbé? Ṣé ẹ ní ìṣe tẹ́ fi lè jọ bára yín gbé? Tí ẹ ò bá ní ìwà tẹ́ fi jọ bára yín gbé, tẹ́ ní ìṣe tẹ́ fi bára yín gbé, wòlíì kan ló máa tún ìwà yín. Wòlíì kan ló máa tún ìwà ọwọ́ ọkùnrin, wòlíì kan ló máa tún ìwà ọwọ́ obìnrin. Ẹ̀yin fúnra ara yín lẹ máa wò pé àwọn là lè fẹ́ra wa. Ìwà burúkú wo ló wà lọ́wọ́ mi tí ò ní wá jẹ́ kémi gbélé ọkọ? Orí mi ẹlẹ́dàá mi ti yan ọkùnrin yìí. Ọlọ́run ti fàṣẹ sí àárín èmi àtọkùnrin. Ìwà wo ni orí inú mi ò fi ní bà tòde mi jẹ́? Ìwọ obìnrin wà bára ẹ sọ. Ọlọ́run ti ní obìnrin ìyàwó mi ni. Ìwà wo ni orí inú mi ò ní fi bà tèmi jẹ́? Ìwọ ọkùnrin wà bára ẹ sọ. Wòlíì sọ̀rọ̀ wípé ẹ lè fẹ́ra yín, àfáà ní ẹ lè fẹ́ra yín, wọ́n woṣẹ́ sí. Àwọn aláwo ní ẹ lè fẹ́ra yín, wọ́n woṣẹ́ sí. Kò mí wípé ẹ sì lè túká tí ìwọ ẹ̀yin méjèèjì tẹ́yin méjèèjì bá hùwà bí wèrè síra yín. Tó bá jẹ́ the type tó ń refuse oorun wípé ọkọ ẹ fẹ́ dó ẹ, èní òun gbàwẹ̀, ọ̀la òun lọ sí church, ọkọ ẹ fẹ́ dó ẹ, oní kò sáyè, onínúrun ẹ, òbò ń ta ẹ. Kò mí wípé vision tí wòlíì àti àfáà àti babaláwo sọ kò ní so kó ọkọ ẹ mọ́lẹ̀ pé kó má lè lọ dóbò ń ta. Má tanra ẹ. Tí o bá lè dóyàwó ẹ dáadáa, àbí o lè kẹ́ ìyàwó ẹ, àbí òun bátà ìyàwó ẹ emotionally, kò mí pé vision tí wọ́n sọ wípé ẹ lè fẹ́ra yín kò lè so ìyàwó ẹ mọ́lẹ̀ kí ìyàwó ẹ má retaliate tó bá fẹ́ retaliate. Ọlọ́run ti fàṣẹ sáàrin yín pé ẹ lè fẹ́ra yín. Ẹ̀yin fúnra ara yín lẹ máa wá lọ wo ìwà ìwà tẹ́ ẹ máa wù tí ò ní jẹ́ kí àṣẹ Ọlọ́run àbí kí ìlérí Ọlọ́run ṣẹ láàrin yín. Fúnra yín lẹ máa lọ bára yín sọ, lẹ máa yọ kúrò láàrin yín. Torí nígbà míì, nígbà tó bá ní ẹ ti fẹ́ra yín, ẹ lè fẹ́ra yín, tí wòlíì rẹ lè fẹ́ra yín, tí àfáà lẹ lè fẹ́ra yín, orí kò cover wípé ìwà burúkú yín pé bóyá torí pé Ọlọ́run ti sọ pé ẹ lè fẹ́ra yín, Ọlọ́run fàṣẹ sáàrin yín, ìràwọ̀ yín papọ̀. Kò cover wípé tó bá fi ọ̀bọ lọ ọkọ ẹ pé kó má sọ̀rọ̀ nítorí pé ìràwọ̀ yín ti papọ̀. Kò cover wípé tó bá máa treat ìyàwó ẹ kó má sọ̀rọ̀ nítorí pé ìràwọ̀ yín ti papọ̀. Tí ẹ bá wá jà lórí wípé ẹbí ẹ túká lórí wípé carelessness ti yín
àti àbí ìwà ìbìkítà tiyín kò sí tó kọ wòlíì tẹ́ bá jà lórí yẹn àbí túká lórí yẹn kò mí wí pé wòlíì yẹn ò ríran o kò mí pé aláfa ò ríran kò mí pé babaláwo ò ríran ìwà tí ìran tí babaláwo rí pé ẹ lè fẹ́ra yín àti ìran tí wòlíì rí pé ẹ lè fẹ́ra yín àti ìran tí àfáà rí pé ẹ lè fẹ́ra yín kò cover ìwà burúkú ọwọ́ tiẹ̀ tó jóbìnrin kò cover ìwà ìbìkítà ọwọ́ tiẹ̀ tó jọkùnrin vision ò cover ìwà yín vision kan ló máa bá yín train ìwà yín vision ò bo ìwà yín mọ́lẹ̀ vision ò bo àìbìkítà yín mọ́lẹ̀ vision tí wọ́n rí kò bo ìwà mọ̀nàfìkì yín mọ́lẹ̀ tó bá ní ẹ lè ṣe ẹ̀yin fúnra yín lẹ máa túra yín bí Ọlọ́run ti tú ẹ̀yin méjèèjì bí pé okay ìwà yín súra yín papọ̀ àyànmọ́ yín papọ̀ ṣùgbọ́n ṣé ìwà burúkú ọwọ́ yín ṣó máa jẹ́ kí ìlérí àyànmọ́ yẹn ṣẹ láàrin yín ẹ má mix it up wòlíì sọ fún yín pé ẹ lè fẹ́ra yín kò mí pé ẹ níjà kò mí pé ẹ sì lè túká tí ìwà orí inú ẹ̀yin méjèèjì bá ta tòde yín jẹ́ kò wá mí wí pé ọ̀rọ̀ wòlíì yẹn ò wá sí ìmúṣẹ ọ̀rọ̀ wòlíì yẹn wá sí ìmúṣẹ torí Ọlọ́run fún ẹ̀yin méjèèjì ní opportunity láti fẹ́ra yín ṣùgbọ́n ìwà mọ̀nà Ọlọ́run kò ní bẹ́ẹ̀ trim ìwà ẹ Ọlọ́run ò ní bẹ́ẹ̀ change ìwà bad attitude ẹ wọ́ fúnra ara ẹ ló máa work on it láti change ẹ wàá ní kọ́lọ́n kókó sí ẹ nínú bọ̀ wàá sì fúnra rẹ tiraka láti change ìwà tí ò ní jẹ́ kí vision tí wọ́n sọ wípé àyànmọ́ yín papọ̀ ìwà tí ò ní jẹ́ kó mú wá sí ìmúṣẹ fúnra ara ẹ tó bá wà lọ́wọ́ ẹ wàá drop ẹ tó bá wà lọ́wọ́ ọwọ́ ọkùnrin náà wàá drop ẹ àbí kó rọra tone ẹ down débi wípé ẹ má fi pé most of the time tẹ́ bá jà ó ti sọ wòlíì dèké àbó ti sọ pásítọ̀ dónírọ́ àbó ti sọ àfáà di ẹni tí ò ríran àbó ti sọ babaláwo dá láìlágbára iṣẹ́ tó ń jẹ́ kò cover ìwà tẹ́ ń wù síra yín iṣẹ́ tó wọ́n jẹ́ fún yín kò cover ìwà mọ̀nàfìkì tó wà lọ́wọ́ obìnrin àbí lọ́wọ́ ọkùnrin kò mí pé wọn ò ríran àwọn iṣẹ́ yẹn ò cover bí ẹ ṣe máa lo ìgbésí ayé yín tí ẹ̀yin méjèèjì máa lè gbé ní ìrẹ́pọ̀ tí Ọlọ́run sọ pé ó yẹ kó wà láàrin yín Ọlọ́run wọ́n ti sọ àwọn yẹn mi support anybody o mo kàn ẹ mọ̀ pé mo máa fẹ́ ká ronú ká kóye wá sí torí mo máa ń gbọ́ táwọn èèyàn máa ní àwọn dẹ̀ wádìí o wọ́n wádìí irọ́ náà pa irọ́ kọ́ náà pa ìdí tí wọ́n wá nǹkan tí wọ́n sọ fún ẹ kò cover ìwà ẹ kò cover attitude ẹ kò cover wípé kò má fọkọ ẹ lóbòdò àbí kọ́kọ́ má du ẹ dáadáa kò cover àwọn ìwà tó lè wù tó lè bà àárín yín jẹ́ tí ò ní jẹ́ tó máa bà vision yẹn gan jẹ́ so tán bá sọ bẹ́ẹ̀ tọ́nà ti fàṣẹ sí fún ẹ bẹ́ẹ̀ yẹn wàá jókòó kó evaluate ara ẹ pé ìwà wo ni mo ní àbí ìwà wo ni mo ní tí mo lè fi trigger ìbínú ìwà wo ni mo ní tí mo lè fi ká orí ọ̀fẹ́ tọ́lọ́run fún mi yìí kúrò orí ọ̀fẹ́ ni pé kọ́lọ́run tiẹ̀ kọ́kọ́ fún yín ní ọ̀nà wípé ẹ̀yin méjèèjì lè fẹ́ra yín o kò sí wàhálà ń bẹ o lẹ́yìn yẹn kó má wàá jẹ́ kí orí inú tiẹ̀ ìwọ ọkùnrin àpòbìnrin kó bá ti òde ẹ jẹ́ so ẹ má máa fi bóyá wàhálà ṣẹlẹ̀ nínú marriage yín kẹ́ máa sọ pé wọ́n dẹ̀ ti rí vision yẹn o àmọ́ ìrọ́nà rí kò ṣe rọ́nà rí o tó bá ná rí vision kò mí pé ìníjà kò mí pé marriage yẹn ò lè túká o yín ò dẹ̀ sọ kò sọ wòlíì dèké kò sọ pásítọ̀ dónírọ́ kò sọ àfáà dá láì rí vision kò sọ babaláwo dá láì lágbára kò cover vision yìí ò cover ìwà yín kò cover mọ̀nàfìkì kò cover ọmọ tó bá ní karambani lára so ẹ lọ wò ó ṣe ìkejì dẹ̀ ni wípé tẹ́ ẹ bá ti ń dóra yín kẹ́ ẹ tó rí vision kẹ́ ẹ tó lọ fọ́dọ̀ aláàfáà àbí lọ́dọ̀ wòlíì àbí lọ́dọ̀ ó ṣeé ṣe kó jẹ́ wípé ìfẹ́ náà máa rí torí tẹ́ bá ti ń dóra yín ìfẹ́ràn ti wà láàrin yín ó dàbí bàbá mi ṣe gbówó tó á sọ wípé kò sí má darí kankan kan tó ran oògùn ìfẹ́ nítorí pé oògùn ìfẹ́ kò sà sí ẹni tó ní má darí kan lára oògùn ìfẹ́ ó ní kó fẹ́ràn òun ni so kò má darí kankan kan ran oògùn ìfẹ́ tó bá ti mọ̀ wípé o suspect obìnrin lè lo oògùn ìfẹ́ sí ẹnìkan kan má súnmọ́ bẹ́ẹ̀ tó bá ti suspect o wù pé ọkùnrin lè lo oògùn ìfẹ́ sí ẹ má súnmọ́ bẹ́ẹ̀ ipò onímọ̀dárí kan lára ó máa mú oògùn ìfẹ́ kò mú oògùn ìfẹ́ o tó dífá fún pé tẹ́ ẹ bá ti ń dóra yín
àbí tẹ́ bá ti ń fi ìfẹ́ hàn síra yín, tẹ́ ti ń fọ ẹnu kóra yín lẹ́nu, tẹ́ ti ń kọra wọ́n bọra yín lóko òbò, tẹ́ ti ń lára yín ní fùrọ̀ nǹkankan, kẹ́ tó di pé ẹ lọ wádìí lọ́dọ̀ aláàfáà, lọ́dọ̀ wòlíì, lọ́dọ̀ babaláwo pé ṣé ìrìn àjò yìí ṣó dáa, ṣé ayọ̀ wà ńbẹ̀, ṣé ìfẹ́ wà ńbẹ̀. Ìfẹ́ náà máa rí. Tẹ́ bá mọ̀ pé ẹni ra yín fẹ́, gbà tẹ́ bá ti ń date ní kẹ́ ti send orúkọ pé ṣó dáa. Tó bá wá ló dáa, kò mí wí pé ẹ ṣì ní jà, ẹ máa jà àbí ẹ máa túká tí ẹ bá dáa. Tí wọ́n bá ní ìrìn àjò yẹn dáa, ṣùgbọ́n tí ẹ ò ní ìwà tẹ́ lè fi mú ìrìn àjò yẹn dáa. Tó bá ní ìrìn àjò yẹn dáa, ṣùgbọ́n tí ìwà mọ̀nàfìkì ọwọ́ yín tí ẹ ò drop ẹ̀. Tó bá ní ìwà àjò yẹn dáa, tí ìwọ obìnrin wu ìwà tó ń trigger wàhálà láàrin ìwà àtọkọ, ìrìn àjò yẹn sì máa papà túká, ẹ máa sì máa ní wàhálà. Tó bá ní ìrìn àjò yẹn dáa, tí ìwọ ọkùnrin ò ní ìwà tí ó ń keep obìnrin, ìrìn àjò yẹn lè dáa, ṣùgbọ́n ẹ sì máa ní wàhálà. Ó dẹ̀ ṣe kẹjà túká. Kò wá mí wípé wòlíì ò rí vision, kò mí pé wọn ò rí ìran dáadáa, ṣùgbọ́n ìrìn àjò dáa. Ṣùgbọ́n ẹ̀yin ní orí inú yín bá tòde yín jẹ́. Ìrìn àjò dáa, ẹ̀yin lẹ ò fi ìwà àti ìṣe yín ran àyànmọ́ yín lọ́wọ́. So àti yẹn ni mo fẹ́ kẹ́ mọ̀. And again, tó bá ní ìrìn àjò dáa nígbà míì, tó bá tún yíwọ́, ìgbà wo ló lọ bèrè? Ṣé gbà tẹ́ ti ń dóra yín ni? Ṣé gbà tẹ́ ti ń fi ìfẹ́ wọn síra yín ni? Ṣé gbà tẹ́ ti ń fi ẹnu kóra yín lẹ́nu ni? Ṣé gbà tí inú ẹ̀yin méjèèjì jọ yọ síra yín, tẹ́ ti mọ nǹkan kan nípa ara yín, tẹ́ ti mọ àṣírí ara yín ni? Ó ṣeé ṣe nígbà yẹn kó má rí nǹkan tó bàdì, kó má tiẹ̀ rí pé ìrìn àjò yẹn ò dáa, torí pé ìfẹ́ àti spiritual ni nǹkan tó lọ ń wò ń bá ṣiṣẹ́. So nǹkan tó bá bá lára yín gbà yẹn náà ló máa gbé jáde. Kò mí pé aláàfáà ń parọ́ o, àbí wòlíì ń parọ́, àbí babaláwo ń parọ́. Bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn. Tó yẹ mo ṣe sọ pé ó dákẹ́ súnmọ́ àwọn tó tún dàgbà díẹ̀ kán fi ọ̀nà yẹn yé yín. Tí wòlíì bá sọ̀rọ̀, ó ti sọ̀rọ̀, Ọlọ́run ti fàṣẹ wípé ẹ lè rin ìrìn àjò yẹn, ṣùgbọ́n ṣe ní ìwà tẹ́ lè fi rìn, tẹ́ fi ní máa trigger nǹkan tó máa da ìrìn àjò yẹn rú. Tẹ́ ẹ bá ní ìwà, àbíkú yín á so olóògùn dèké, olóògùn dẹ̀ kì í ṣèké, àbíkú ló so olóògùn dèké. Tó mì wípé tí ìwà burúkú bá wà lọ́wọ́ obìnrin, tí ìwà burúkú bá wà lọ́wọ́ obìnrin, kò sí lọ́wọ́ ọkùnrin, kò sí bọ́n ṣe lè ní ìrìn àjò yẹn dáa tó. Vision ò cover ìwà burúkú, kò cover ìwà burúkú ọkùnrin, kò cover tó obìnrin. Vision ò ní kóbìnrin kó la òbò obìnrin nígbà tó bá pa òbò mọ́ fún ọkọ ẹ̀. Vision ò ní kó lé okó ọkùnrin nígbà tí okó ọkùnrin ò bá lè láti dóyàwó ẹ̀. Tí ìyẹn bá dẹ̀ cause pé marriage break àbí wàhálà ṣẹlẹ̀, kò mí wípé Ọlọ́run ò rán àwọn tí wọ́n jíṣẹ́. Ẹ̀yin gangan lẹ jẹ́ kí iṣẹ́ Ọlọ́run kó wá sí ìmúṣẹ. Ìyẹn dúró bẹ́ẹ̀. Gbogbo sabarikolo.com, gbogbo relationship tẹ́ bá fẹ́ lórí ẹ̀, ó wà lórí sabarikolo.com, www.sabarikolo.com, àbí kẹ́ download ẹ̀ lórí Play Store sórí Android phone. Tí àwọn tó ń lo iPhone kò tí ready, ẹ download lórí Play Store sórí Android phone. Yinka Sabarikolo by Yinka TNT lórí Play Store. Then www.sabarikolo.com, ẹ lọ síbẹ̀, ẹ gọ́gọ́ ẹ̀kẹ́dẹ̀ lọ síbẹ̀. Any kind of relationship you want, you get it there. Tó bá wá ti wá register síbẹ̀, o lè wá padà wá pè mí. Ṣó mọ̀ iṣẹ́ mọ̀ táwọn èèyàn bá wá sọ́dọ̀ mi, mo lè wá fún yín ní priority. So but ẹ lọ kẹ́ lọ register síbẹ̀ anywhere you are in the world. And when you put your picture there, put it in private, especially fóbìnrin. Ó wà safer fún yín, ó dẹ̀ wà discreet ju pé kẹ́ wá bá mi gan lọ. Torí tẹ́ bá wá bá mi, mo sì lè máa fi picture yín wọn èèyàn 4 5 kán dẹ̀ máa sọ kán máa reject ẹ̀. But lórí Sabarikolo, ẹni tó bá fẹ́ kó rí picture ẹ ló máa rí picture, ẹni tó bá ti wà satisfied pé okay, yes, you can see my picture. So it's safer and it's better for you. Sabarikolo, www.sabarikolo.com. And if you want to talk to me, you go on www.yinkatntconsulting.com. Ire o, ó dàbọ̀.